nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ṣé ń gbọ́ mi àmọ́ pa àjọsọ báyìí Ọlọ́run bá Elédùmarè abá àtẹsáfẹ́ rẹ̀ àgbà tí kọ̀mí náà láì sí tó tọ́ ẹ̀gbọ́n ni mo jẹ́ fún bàbá náà mo dẹ̀ tún jẹ́ fún pàápàá àwọn la fi wá pèrò pé tó kémi àti àbúrò mi kájọ wá síbi ká pẹ̀rọ̀ sí nínú Ọlọ́run bá Elédùmarè ajẹ́kọ́jọ́ jìnnà síra yín ẹ wo àwọn ọmọ ìwádìí wá ti bá nǹkan tí bàbá wọn ò lè ṣe wá ṣe fún yín gbọ́ ó ti tó wa Akin o ti ṣe yan bí ọkà o àtijọ́ sọ́ká tó kú. ẹ jẹ́ ṣe yan bí ọ̀bàlà ọ̀sẹ̀ tó kọjá ní bọ̀dá mi ṣì ní tó ṣe promise mi pé tó ṣe bá parí àwọn fún mi lọ́wọ́ ṣe bí ọkùnrin ṣe bí ọkùnrin ó kì í gbà odidi ọkùnrin bá lé ilé nígbà tí wọ́n bá ń ṣe báyìí kí ló yẹ káwọn ìyàwó wa máa ṣe wọn náà wò sí bọ́ ti dákun wọn náà sọ ní wọn náà kéde ìyàwó mi tó ti gbọ́ Ọlọ́run bá Elédùmarè á wà pẹ̀lú yín àwa náà ò ní fi yín lẹ̀. ọ̀sẹ̀ tó kọjá lèmi àti bẹ̀rẹ̀ ṣe láì sọ̀rọ̀ lórí tó ṣe ìbá parí àwọn fún mi 500,000 kí kókó wọ ọjà mi dáadáa tó sọ́mọ́ ìlú. Ọlọ́run bá olúmẹjọ dá bó bá jẹ́ èèyàn ló pa ni ẹni tó wò ní kádùn ó jẹ́ èèyàn ni kò ní kó jù. Ọ̀gá ò dájú Ayọ̀mídé. Ọ̀dẹ̀dẹ̀ má dariwo là ń ṣe mí polongo ẹnu. Kọ́mọ aláṣọ má lo àkísà. Kọ́mọ ẹlẹ́ran má padà wá jẹ̀gúngún. Ènìyàn rò ó. Ènìyàn rò ó kó má ṣe lọ́rùn ọba. Ìgbà tó bá dọjọ́ kan ẹ̀rù, tó bá dọjọ́ kan àìrí, kí ló rò, kí ló sọ? Ẹ bá tiẹ̀ fi gẹ́ṣẹ́gun ra iná, kẹ́ tó fi gán mọ́làkejì, àdánilóró, ẹ rántí ọ̀la. Ẹni rí nǹkan tó fẹ́ kú pẹ̀lú ọwọ́ ẹni tó ti sọnù. Ọlọ́run ṣàṣeyanu ó ga òkú lọ́mọ ìwà. Ayọ̀mídé Ayọ̀mídé kú lọ́mọ ìkóra ẹ̀gbà báyìí. Ayọ̀mídé mo ló ti wà látàárọ̀ tí mo ti ń pè bọ́ síbí jọ. Ìwọ àti tv ṣá Ọlọ́run aṣàánú ẹ̀ ṣàbọ̀ síbí báyìí. Ó níbi tí mo ṣe pè ṣé o mọ̀ wípé dádì yín kọ́lọ́run ṣe ìyanu ẹ̀ ṣáàrí bí gbogbo everything ṣe rí ìwọ ní kọ́kọ́ dẹ̀ kọ́ ni kò wà bí báyìí ní bàbá ẹbí tí mo fẹ́ sọ fún ẹni pé kò fèsì ìwé ẹ̀ ọjú sí ìwé ẹ̀ dáadáa tó bá bíyàn ó máa ń túnra ẹ̀bí ni ṣé o mọ̀ pé ìwọ ní kọ́kọ́ wo ẹ̀gbọ́n ẹ̀ ẹni ìtàn tó lóun àkọ́bí dádì yín orí bóyá ń ṣe rádaràda tó ń ṣòṣì kiri bí ìránṣẹ́ o mi ò fẹ́ kó owó ìsẹ̀ rárá ìṣàrí bóyá ń ṣe yàmàyàmà kiri mi ò fẹ́ kí títì ẹ rí bẹ́ẹ̀ nínú àwọn ọmọ bàbá yín mo fẹ́ kó yàn kó yanjú mi ìfẹ́ kó gbogbo steps tó ń tèkì mi má tẹ̀lé o tó tọrọ ni mo ń sọ fún èèyàn jẹ́ kẹ́nu mi kó tọrọ lọ́dọ̀ dájú ọkọ náà ni mo fi bẹ̀ o owó tí mo ní ni mo ń yá ẹ̀yìn so fèsì rí ẹ kó kọjú sí rí ẹ báwo dẹ̀ ni abọ́ tó ṣó ti jẹun àwọn abọ́ tó wá fi jẹun ńkọ́ aṣọ ẹ̀ ńkọ́ o tí fọ gbogbo ẹ wà nù bó lọmọ ẹ wà nù ẹni ìtàn ṣe ara nǹkan tí mò ń sọ nìyẹn ẹni ìtàn pé máa kàyàn lóhùn nìyẹn
òrìbó èrè ó dàbí nǹkan tó ń fọwọ́ nù lára. Àbúrò ẹ̀ lóhun ti jẹun tán látàrú, gbogbo abọ́ wà ń kíṣìn ó fọ́. Aṣọ tó wọ̀ náà lánàá àti èyí tó wọ̀ láàárọ̀ ẹ̀ before kó tó change mi kò sí èyí tó ṣe nínú ẹ̀. Ó yá kọjá lọ sí kó ètè lọ ṣe gbogbo ẹ̀ fún mi jọ. Ẹnìtàn wá lọ sọ́jà fún mi kó lọ bá ọ̀rẹ́ mi mo ti ra ta síbẹ̀ mo ti ra gbọ̀ngàn síbẹ̀ nǹkan ta ní ìdílé mo ti ra síbẹ̀ lọ gbé fún mi má pẹ́ o. Ẹnìtàn wá bí mo lọ big mummy òṣìwò lọ́rùn ẹni iṣẹ́ àwọn abọ́ tí mo ní kó bá mi fọ kíchìn fọ àtàwọn aṣọ tí mo ní kó wáyọ̀ fún mi lọ sínú ilé kan lọ ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi jàre big mummy wò lọ́rùn ẹni iṣẹ́. Àbájé mọ́mí fẹ́ bà jẹ́. Ìbá sọ fún mi. Àyè mọ́mí wẹ̀rẹ̀. Mo ní kó wọlé kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi. Mo ní kó lọ gbé nǹkan wá fún mi lọ́jà. Òun ní mọ́mí wẹ̀rẹ̀ kọ́ máa ń ṣẹ́ níbo. Ẹni ìtàn. Ó yá sáré lọ sí mo náà ń sì kí á padà. Má jẹ́ rí ẹ̀kọ́ mú bà ní jì bẹ́ẹ̀. Wọlé kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi. Kí ló ṣe dúró ṣe? Wọlé kó lọ fọ àwọn aṣọ yẹn fún mi. Wọlé kó lọ. Ẹni ìtàn. Bẹ́ẹ̀ báyìí. Mo ní kó wọlé kó lọ ṣe. Orí ọjà ló ní. Ẹ wá wèrè ṣe yín ni. Wèrè lè máa ṣe ẹ̀. Ṣọ́ọ̀ ṣí èrè. Onígbọ̀n wọlé kó lọ ṣe. Kọ́lọ́ ẹṣẹ́. Onígbọ̀rẹ̀ kọ́lọ́ ẹṣẹ́. Àwọn ìyáláyé ẹ̀ nílé ni wèrè. Àwọn ìyáláyé ẹ̀ nílé àwọn ni wèrè. Mo ní kó wọlé kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe. Wọlé. Ó ṣe ẹ̀kọ́ ṣẹ́ pè fún yín. Ẹnìtàn. Báwo sọ́jà àmúra lọ́jà? Ẹnìtàn wọlé padà. Àwọn gbọ́dọ̀ mú bà ní kúrò bẹ́ẹ̀. Wọlé kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi. Ẹnìtàn. Ìta. Ó dàbí kó fẹ́ sùn sínú ilé ìyálẹ̀ wọlé padà bí mo ṣe ń wọ ẹ̀yìn ẹ̀. Àwọn ajáwèrè ń ṣe yín ṣá mo ń ṣe é sọ. Wèrè lè máa ṣe omi òrò ẹ o kò sí ètò pọ̀ ní o. Ṣé òbí mo ti tiẹ̀ ni? Ṣé wọn náà bí tiẹ̀? Ṣé bá jọ bímọ ni? Ìkà ni ẹ. Ìdájú ni wọn náà. Ọ̀dájú abiyamọ ni wọn náà. Ọ̀dájú abiyamọ ni ẹ. Ọ̀dájú abiyamọ. Ṣé ọmọ gbàtẹ́ mi ti rán níṣẹ́? Fúnra ẹ. Ṣé ọmọ gbàtẹ́ mo ti rán níṣẹ́? Ẹni ìtàn wọlé kó lọ ṣe nǹkan tí mo ní. Ẹni ìtàn bẹ́ẹ̀ báyìí. Wọlé kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi. Ṣé ọmọ tó bá ṣe? Tí wọ́n ti ẹ̀ tí èrè bá wà ní ilé náà. Ọkọ yá ṣe nǹkan tó fẹ́ ṣe tó bá dúró màá bẹ̀ dúró tó bá bẹ̀rẹ̀ máa. Ẹni ìtàn wọlé kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe. Tó bá mú wà ní ìdílé yìí. Tó bá mú wà ní báwo báyìí. Tó bá mú wà ní ìdílé tó wà yẹn. Wọlé ẹni ìtàn mo sọ fún ẹ. Àyàfi tó bá fẹ́ ṣe ìgbà ìlànà wọlé kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi. Mo ní kó wọlé kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe. Ẹnìtàn báwo báyìí. Wọlé kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe. Wọlé ni mo sọ fún ẹ. Ṣèbí nǹkan tó fẹ́ máa bẹ̀rẹ̀ kó fẹ́ kó jẹ́. Bẹ̀rẹ̀ kó fẹ́ sí bẹ̀rẹ̀ kó fẹ́ kó jẹ́. Ìyá ìjẹ́ kó ṣe kó kó wá lọ́nà yẹn bẹ̀rẹ̀ kó fẹ́ kó jẹ́ kó tó wá. Ọkọ̀ àpẹẹrẹ tó wọlé. Bẹ̀rẹ̀ kó máa jẹ́ bẹ̀rẹ̀ kó fẹ́ kó máa jẹ́ fẹ́ kó sí ṣe. Bẹ̀rẹ̀ kó kó wá lọ́nà yẹn bẹ̀rẹ̀ kó fẹ́ kó máa jẹ́ bẹ̀rẹ̀ kó fẹ́ bẹ̀rẹ̀ kó fẹ́. Ẹni tó wá padà ní gbogbo gbogbo àjọ wa fún mi. Ibi ìbàlẹ̀ wà. Mo ń bọ̀ mí lọ́jọ́, mo fẹ́ dé the other street mẹ́rin, mo fẹ́ sáré rí ọ̀rẹ́ mi tí omi ò ní pẹ́ dé. Kí ló fẹ́ fa gbọ́ wàhálà yẹn? Ẹgbẹ́ orun ilé ìbò ṣe tóbi tó. Ṣé ẹ̀yin nìkan lẹ̀ ń gbé bí ni? Àbí wọn fẹ́ yín yàwó láfẹ́ yín ni? Kí lọ́bọ̀lọ́bọ̀ ṣe fún yín tó ẹ̀rọ ṣe tí tó fi dákú mọ́ yín lọ́wọ́? Ẹ̀yin inú burúkú máa bí níbo kẹ́kẹ́ wà. Ó ti jáde. Ẹgbọ́n o, ekú lè yín kó gbọ́ kókó rò fòtò kó. Ẹ má ràn ọmọ iṣẹ́ burúkú lórí burúkú ọ̀kọ̀ọ̀kan mọ́. Ẹ̀yin náà bímọ tí yín náà. Ọmọ yẹn ó ti mọ lọ́nà hospital ni. Ó wá dúró jẹ́ owó bíbí ajá mi ló pa sí. Ṣọ́ra o, kò kìlọ̀ fún ìyá iṣẹ́ ìyálẹ̀ àti ìyàwó ẹ̀. Kò kìlọ̀ fún ìkíní ránṣẹ́ ìkejì ránṣẹ́ tí tó fi ṣubú mọ́ ẹ lọ́wọ́. Ẹ wá wẹ̀yìn wò. Ṣé o lè ṣọmọ tiẹ̀ bẹ́ẹ̀? Ìwọ ni inú burúkú máa bí. Ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra yín mo sọ fún yín o. Ẹ wá ìgbàdùgbà ló gba owó àgbà lọ́wọ́ yín o. Kí inú burúkú máa bí yín. Ó dáa náà.
Ó dàjọ́ ṣe. Ó dàbọ̀. Owó dáàdi yín náà lónà. Lórí tó ń kọ́lá wù lọ. Ṣé ní lọ sí ìlú lórí ti. Ó bọ̀ jàre yẹn. Bàbá wa ràn mí lọ́wọ́, ó ní láti ràn mí lọ́wọ́ dandan. Níwọ̀n ìgbà tí kò sẹ́lẹ̀ mi ràn, ó ní láti ràn mí lọ́wọ́ dandan. Wọ́n lọ, mi nìkan ni mo tún dá fò gbogbo àdúrà aṣọ yìí báyìí. Ó ga ọ́, ẹ tó máa ràn mí lọ́wọ́ báyìí. Ọlọ́run ṣàánú mi o. Èmi, ṣé òun tó mọ nǹkan mi bí báyìí ló ṣe lè ní kó wá ràn mí lọ́wọ́ díẹ̀. Ojú yóò kọ́ máa bá rí. Mo sọ fún pé mi ní tẹ́lẹ̀ kẹ́kẹ́ tẹ́tí òkú mi lẹ́sẹ̀ wá. Ó kẹ́ ẹ̀ pẹ̀sì pé wá gba kí n lọ kí bá yín kó ẹ̀fílẹ̀ ẹ má kó kéde síbẹ̀. Tèmi kí ló ṣẹlẹ̀? Wà tèmi wà jẹ. Ẹ ò mú respect ni mo ṣe fẹ́ wà. Tèmi kí ló ṣẹlẹ̀? Tèmi ṣé kò tó lè ṣe ṣó dá ìwà àti kẹ̀kẹ́ ṣé kò tó lè ṣe fún mi ṣó dá. Èmi ni máa fọ aṣọ yín, èmi ni máa fọ abọ́ tẹ́ bá fi jẹun, èmi ni máa gbálẹ̀, èmi ni máa ṣe ní pé ẹ̀dẹ̀ mi ràn mí lọ́wọ́ rárá. Ó tẹ̀ ṣe yóò dá o. Kò dá ẹ rántí ọjọ́ ọ̀la kẹ̀dẹ̀ rántí àtúbọ̀tán. Ẹ̀dùn ohun bẹ́ẹ̀ bèrè pẹ́sùn pẹ̀lú wọn. Ṣé mọ́mì ò fún yín lóúnjẹ? Pẹ́ kó wọ̀ ní ẹ wá sọ̀rọ̀. Ẹ wò mo fún yín lọ́wọ́ ni mo ṣe wá o. Ẹ má maintain stis ara yín, ẹ má tún pè mí bẹ́ẹ̀ mọ́, ẹ má tún pè mí bẹ́ẹ̀ mọ́. Kò tí ẹ mọ̀ nǹkan tí mo ṣe lórí fóònù kẹ tó wá pè mí. Ẹ wọ ẹ bá tún pè mí èsè, ẹ ṣọ́ra yín nílé yìí o. Ẹ ṣọ́ra yín o, mo ṣe ra fún yín lọ́wọ́ ẹ mọ̀ pé mo respect yín gan. Ẹ ṣe ra maintain stis yín bẹ́ẹ̀ yìí. Àwọn bá fòkò para wa kọ́ nínú ẹ̀. Ìwà ìgbọ́wọ̀ rádaràdà tó bá mi sọ. Iṣẹ́ mi. Ṣé bíbélì yìí bá ẹ kọ́ ọ? Ìyẹn lẹ̀ tí. Kí ló wá pẹ́ sẹ́bẹ̀? Rí gbé bo rí bó ṣe rí. Ẹ̀yin ìgbà tẹ́yìn mọ̀ pé èèyàn kan ò gbà pé yóò ṣe gbà fámi lọ́wọ́ ètò ìbá pọ̀ gbé bo ìyálé ọkọ. Nonsense. Ọ̀rọ̀ sókè kí n gbọ́ ẹ o. Ọmọ mi. Ẹ wo nǹkan tí mo torí ẹ̀ wá sí ibẹ̀. Mo mọ̀ pé ìgbọ̀ngàn tí mo sọ lórí fóònù dáadáa. Bẹ́ẹ̀ ni. Ìdí nìyẹn tí mo ṣe fúnra mi wá. Àmọ́ nǹkan tí mo torí ẹ̀ wá sí ibà ìgangan ni wípé ọmọ ọkọ mi kan ó fẹ́ pa mí, ó fẹ́ pa àwọn ọmọ mi. Bó ṣe ń yọ lójú àlá ló lójú oorun, bó ṣe ń mú kùmọ̀ ló ń yọ̀bọ̀n. Bàbá kó tó di ipò ó máa pa mí, èmi kan fẹ́ tètè pàdánù kó padà síbi tó ibi tí ìyá ẹ̀ wà. Mo fẹ́ ránṣẹ́ lọ síbẹ̀ ní kíákíá bàbá. Ìgbà ni wọ́n ń pẹ́ nìkan kì í pàwọ́. Bẹ́ẹ̀ni bàbá. Bóyá ó ti gbàgbé pé oní baba nígbẹ́jọ́. Bẹ́ẹ̀ni. Sórí bí n bá lọ́rọ̀ rẹ ò yé mi irọ́ ni mò ń pa. Kò sẹ́ni tó lè kọ́ nítorí pé ìtarúkú awo ìtarúkú awo ìtarúkú tátátá dé fún Ọ̀rúnmìlà ìgbà tí bàbá ń tìkọ̀lé ọ̀run bọ̀. Wọ́n ní kí bàbá rúgbọ ẹnu àkókò nìgò. Ọjọ́ tí bàbá rúgbọ ẹnu, ọjọ́ yẹn lẹ́nu ò ti pa bàbá. Ọjọ́ yẹn nìwọ náà ti bá wọn rúgbọ ẹnu tẹ́lu ò ní pa ọ́. Kò sẹ́ni tí ó pa ọ́. Nítorí pé wọ́n ti gbàgbé ni wípé oní bàbá kan nígbẹ́jọ́. Sórí bí n bá ní ọ̀rọ̀ rẹ ò yé mi. Ó yé mi ju bó ti lérò lọ. So wá rọ́mọ òun ló fikú ṣèfàjẹ́. Kò sóhun tó ṣèwà àtàwọn ọmọ rẹ o lágbára lálẹ́. Sórí mo ti wá parí iṣẹ́ rẹ̀. Kò sẹ́hun tó ṣèwà àtàwọn ọmọ rẹ. Mo ti parí iṣẹ́ rẹ̀.
nítorí pé kí ni tábáníkà mẹ́ni ọ̀la la máa mú ẹnu báyìí lẹ́sẹ̀ fi pèkúrò ojú ọ̀nà wọn ò ní ọdún ikú kan ò ní ọpa kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mo ti gbàgbé pé sẹ́hun bẹ lápò mi yà yín ọmọ mi òórè o àtàkèrè ìyọ̀dún àtàkèrè o ìyọ̀dún ọkàn ta díẹ̀ sínú oúnjẹ fọ́mọ kọ̀ọ̀rọ̀ bu díẹ̀ sínú oúnjẹ ó dọ̀rùn alákejì kọ̀ọ̀rọ̀ bu díẹ̀ sí díẹ̀ bíntín ni o ó tún dìgbà orí ọ̀nà yóò jí ọ ṣe o àṣẹ o ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o ò ní rìn lọ́jọ́ tètè ń pọ̀nà ẹ̀yin èèyàn abẹ́ òrójú ayé báyìí o wọ́n wá sọ mí di babaláwo tí ń pa èèyàn tí ń pa gíga tí ń pa kúkúrú èèyàn abìdí yànyàn ó sì ti wá gbàgbé o ọmọ tó ní bọ́ǹpa yìí òun gangan ni òpómúlérò ìdílé ọkọ rẹ̀ o bọ́mọ òun bá sì lè ṣe ìhìn kò sí bẹ̀rẹ̀ sí ní ta inú ó dìgbà. Bẹ́ẹ̀ ọ̀tá tútù rèé kó bẹ́ẹ̀ ọ̀tá.